nítorí Tinubu, Àtíkù pẹ̀lú Òbí yóò tún gba kóòtù lọ o. Àjọ tó ń ṣètò ìdìbò INEC ti tún dá nǹkan míì sílẹ̀ láàrin àwọn olùdíje sípò ààrẹ Nàìjíríà lásìkò ìbò tó ń bọ̀ lọ́dún 2027. Bí àwọn kan sì ti ń sọ pé kò yẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀ rárá lásìkò yìí, bẹ́ẹ̀ làwọn míì ń sọ pé ohun tó yẹ kí wọ́n ṣe náà ni wọ́n ṣe yẹn, torí bí òfin ètò ìdìbò náà ti sọ gan-an nìyẹn. Ẹni bá sì ń sáré tó ń bojú ẹ̀yìn yóò tàkìtì kẹ́yìn ni. Ohun tí INEC ṣe yìí ni wọ́n ń pè ní akíni ń jẹ́ akíni, afinihàn ń jẹ́ afinihàn. Èwo ni ti ará Àjàyè lójúde Ògúnmọ́lá. Ogun burúkú ń jà láàrin Ìjàyè àti ilẹ̀ Ìbàdàn. Ògúnmọ́lá sì ló lórí ogun Ìbàdàn. Gbogbo ibi tí wọ́n bá sì ti rí ọmọ ìlú Ìjàyè mímú ni. Ọmọ Ìjàyè wa ń kọjá lọ ní jẹ́jẹ́ tiẹ̀, ó gba wájú ìta Ògúnmọ́lá olórí ogun Ìbàdàn. Ẹnìkan wá pàdé ẹ̀ ló wá lóhùn ń kí, ó ní ǹlẹ́ o àwé, ọkùnrin ogun ará Àjàyè lójúde Ògúnmọ́lá. Ṣé tọ̀hún ò ti fi ará Àjàyè náà fógun mú? Ohun tí àwọn kan ṣe ń sọ pé kò tún yẹ kí INEC ṣe ohun tí wọ́n ṣe nìyẹn. INEC gbé ìwé kan tí wọ́n ń pè ní Form EC9 jáde sí gbangba ni. Wọ́n sì gbé kinní náà síta fún gbogbo èèyàn láti wá wò ó. Fọ́ọ̀mù EC9 ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti igbákejì ẹ̀ Kashim Shettima ni wọ́n kọ́kọ́ gbé jáde. Ohun tí fọ́ọ̀mù yìí wà fún ni pé ẹnì kọ̀ọ̀kan tó bá fẹ́ du ipò pàtàkì báyìí yóò kọ gbogbo àdírẹ́sì ẹ̀ lákọ̀ọ́tán, orúkọ ẹ̀ lápètán, ibi tí wọ́n ti bí, iléèwé tó lọ, ìgbà tó jáde àti àwọn iṣẹ́ tó ti ṣe. Òfin ìdìbò ní dandan ni kí ẹni tó bá fẹ́ dupò ààrẹ kọ gbogbo eléyìí sínú Form EC9 kí INEC sì gbé jáde sí gbangba. Bọ́lá Tinubu sì ti kọ tiẹ̀, igbákejì ẹ̀ náà Shettima náà ti kọ. Lónìí ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 1 oṣù kẹjọ 2026 sì ni INEC gbé jáde sí gbangba. Bá ti ṣe làwí ẹnìkan kì í yan àna ẹ̀ lódì, bí ògùn ẹni bá sì dáni lójú àáfi ìgbárí ni. Tinubu kọ síbẹ̀ gàdàgbà pé yunifásitì ìlú Chicago lórílẹ̀‐èdè Amẹ́ríkà lọ́hùn-ún lòun ti jáde ìwé yunifásitì òun tí òun sì gbàwé ẹ̀rí àṣeyege lọ́jọ́ 22 oṣù kẹfà June 22, 1979. Nínú ìwé tí Tinubu kó kalẹ̀ fáwọn INEC ló wà pé òun padà sí Nàìjíríà láti wá ṣe agùnbánirọ̀ òun láàrin oṣù kejìlá ọdún 1982 sí oṣù kọkànlá ọdún 1983. Tinubu ní láti 1983 yẹn lòun ti wọ iléeṣẹ́ mobile tí òun sì bá wọn ṣiṣẹ́ títí di ọdún 1992 nígbà tí òun di olóṣèlú, tí òun sì padà di gómìnà ìpínlẹ̀ Èkó láti 1999 títí di 2007. Tinubu kọ síbẹ̀ pé ní ọjọ́ 29 oṣù kẹta March 29, 1952 ni wọ́n bí òun, ìlú Èkó ni wọ́n sì bí òun sí. Ara náà kò sì jù bẹ́ẹ̀ lọ. Bí a bá sì ti yọwọ́ pé ẹni tí à ń ṣọ́ kì í ṣòro ó mú, kódà kó jẹ́ àṣìmú ni, kò sí ohun tó yẹ kó fa wàhálà nínú àlàyé tí Tinubu ṣe pẹ̀lú ìwé ẹ̀rí ẹ̀. Àmọ́ bí èèyàn bá rántí pé aláhànràngún kan, èèyàn aláwo mọ́ ẹ̀dá kan ni Peter Obi nídìí òṣèlú, tí èèyàn sì rántí pé abániwọ́ràn bá àrídá ní Àtíkù Abubakar bí ọ̀rọ̀ bá di pé à ń dupò ààrẹ, tọ̀hún yóò ti mọ̀ pé láti àsìkò yìí lọ ọ̀rọ̀ náà ò ní dúró bẹ́ẹ̀, ariwo lala yóò bẹ̀rẹ̀ láìpẹ́ jọjọ. Ìdí ni pé àwọn ọ̀rọ̀ yìí ti wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. Ọ̀rọ̀ ó ṣe Sabukeeti kò ṣe Sabukeeti, ó ṣe Chicago kò ṣe Chicago. Àwọn ọ̀rọ̀ yìí wà lọ́rùn ààrẹ Bọ́lá Tinubu láti ọdún 1999. Àmọ́ tó jẹ́ bí ẹni mẹ́ja nírù lọ̀rọ̀ náà ń jẹ́ fáwọn alátakò ẹ̀, tó jẹ́ bí wọ́n ti ń mú ló ń yọrí mọ́ wọn lọ́wọ́, torí èèyàn tó mẹ́ja nírù kò rí nǹkan kan mú, orí lọ́lọ́gbọ́n ti mẹ́ja. Òbí sì ti ń dúró de Tinubu o, ó ti ń dúró de INEC nítorí lára ẹjọ́ tó rò nílé ẹjọ́ lásìkò ìbò 2023 nìyẹn. Ní ọjọ́ 11 oṣù kẹwàá ọdún 2023, lẹ́yìn tí Tinubu ti gbàjọba, tí òun àti Àtíkù sì ń wá gbogbo ọ̀nà láti já a bọ́ lórí òkè gíga tó wà náà, Òbí pé àwọn oníròyìn jọ,
ó sì sọ pé òun challenge, ìyẹn ni pé òun pe Tinubu níjà pé kó jáde wá sí gbangba kó wá ṣàlàyé iléèwé tó lọ gan fáwọn ọmọ Nàìjíríà, kó wá sọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó lọ, kó sì wá sọ iléèwé girama tó lọ, kó sì tún ṣàlàyé irú ìwé tó kà ní Chicago àti ìgbà tó jáde gan-an. Àsìkò náà ni wọ́n ń ṣe àríyànjiyàn lórí pé Tinubu lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Arọ́lọ́yà àti iléèwé girama Government College Ìbàdàn. Peter Obi ń sọ nígbà náà tó ń làágùn nímú pé kò sí ohun tí gbogbo ọmọ Nàìjíríà ń fẹ́ nígbà náà ju kí Tinubu wá sọ bí ọ̀rọ̀ àwọn Sabukeeti àti iléèwé yìí ti jẹ́ lọ. Inú tún ń bíi pé Tinubu kì í sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, pé àwọn alukoro níléeṣẹ́ ààrẹ ló ń dá àwọn lóhùn. Ó lóun ò mọ èyí tó kan àwọn yẹn nínú Sabukeeti ẹlòmíì, àbí iléèwé kan náà ni wọ́n jọ lọ ni. Bẹ́ẹ̀ ni Peter Obi ń kùn lọ tó ń kùn bọ̀ bí oyin inú agbè. Àmọ́ bó ṣe jẹ́ pé ẹ̀bi ni ewúrẹ́ yẹ bọ̀ nísọ̀ èrè, nígbà tí wọ́n dájọ́ náà wọ́n ní àtẹ̀yìnrọ́gbọ́n ni ọkùnrin ará ilẹ̀ Ìgbò náà ń ṣe o. Àgé ajá létí ó ń lọ fi ọ̀bẹ pamọ́, ọ̀bẹ ò wá ti ṣe ohun tó fẹ́ ṣe ń dán. Wọ́n ní irú ẹjọ́ tí Obi ń rò yìí kí wọ́n tó dìbò rárá ló yẹ kí wọ́n ti rò ó. Àmọ́ lẹ́yìn tí wọ́n ti dìbò tán, èwo ló wá ń fọ́ koko bí olóko ẹrú tó ń fìdí fọ́gbá sí. Wọ́n ní ọ̀rọ̀ náà ti lọ nìyẹn, kó jáwọ́ níbẹ̀, torí ibi tí a bá roko dé tí a fi pọ́ká níbẹ̀ la gbọ́dọ̀ ti ṣíwọ́ iṣẹ́. Àmọ́ Peter Obi lété tirẹ̀ nísàlẹ̀ ikùn, ó ń dúró de Tinubu, ṣe ọlọ́gbọ́n larọ. Peter Obi mọ̀ pé ìbò yóò tún dé lẹ́ẹ̀kejì, ó sì ti mọ̀ pé Tinubu yóò tún jáde wá du ipò ààrẹ torí ajíhedé jẹ kì í jẹ kan mọ́. Nítorí bẹ́ẹ̀ ó wà lórí ẹ̀gùn, gbogbo bí àwọn èèyàn sì ti ń pòwe tí wọ́n ń sọ fún un pé ọdẹ tó ń ṣọ́ Olódùmarè pé orí ẹ̀gùn ló máa kú sí. Peter ò dá wọn lóhùn o, ó ń kọrin pé tòun yé òun. Nítorí bẹ́ẹ̀ nígbà tí ètò ìdìbò yìí ti ń fẹjú ló ti tún bẹ̀rẹ̀ sí í kó àwọn ìwé òfin ìdìbò jọ. Nígbà tó sì di 30 oṣù kẹfà tó kọjá lọ́hùn, June 30, 2026, Peter Obi pe Inec ní gbangba. Ó ní àfi kí wọ́n tẹ ìwé tí yóò fi Sabukeeti oníkálukú hàn jáde o. Wọ́n sì gbọ́dọ̀ gbé ìwé náà sí gbangba kí ọjọ́ ìdìbò tó pé rárá, nítorí ohun tí òfin ìdìbò sọ nìyẹn o. Ó ní ibì kan wà nínú fọ́ọ̀mù tí wọ́n ti ní kí èèyàn kọ síbẹ̀ bóyá ó ti fìgbà kankan gbé ìwé ẹ̀rí ayédèrú fún Inec rí. Ó ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ sì ni ìdáhùn tó wà níbẹ̀. Dandan ni kí ẹni tó bá fẹ́ du ipò ààrẹ dáhùn ẹ̀. Ibi tí wọ́n sì ti ní kí kálukú kọ ìwé tó kà àti iléèwé tó ti ka àwọn ìwé náà, dandan ni kéèyàn tó bá fẹ́ du ipò kọ síbẹ̀ o, nítorí bí òfin ìdìbò ti wí nìyẹn. Òbí ní fọ́ọ̀mù EC9 tí wọ́n ní kí wọ́n kọ gbogbo eléyìí sí, kí Inec gbà á kó sì gbé jáde. Ìgbà náà ni gbogbo ayé yóò rí Inec bí ẹni tó ń ṣiṣẹ́ wọn bó ti yẹ kí wọ́n ṣe é, láì fi gbá kan bọ̀ kan àti láì fi ti ẹgbẹ́ òṣèlú kankan ṣe. Àwọn tí wọ́n mọ bọ́rọ̀ òṣèlú tó ti ń bọ̀ láti 2023 yìí ti jẹ́ ní Tinubu ni Peter Obi ń ta fà sí yìí o. Ààrẹ sì gbọ́dọ̀ múra sílẹ̀ kó má jìn sí kòtò tí àwọn òbí yìí gbẹ́ sílẹ̀ fún un. Bẹ́ẹ̀ sì ni Tinubu ṣe o, kòtò tí wọ́n gbẹ́ sílẹ̀ dé àjànàkú, erin mojú, erin ò bá bẹ̀ lọ́ọ́ mú mi. Ṣebí iléèwé primary àti secondary ni Peter Obi ń torí ẹ̀ ran gbogbo iṣan sí, tó ń torí ẹ̀ gbẹ́wù sílẹ̀ tó ń fẹ́ gbá pẹ̀rẹ̀wọ̀. Àwọn Tinubu náà mọ ohun tí wọn yóò ṣe fún un. Ohun tí wọ́n sì ṣe náà ni pé nínú ìwé INEC tí Tinubu kọ, ìyẹn nínú fọ́ọ̀mù EC9 yìí, Tinubu yẹra fún ohun tó lè fa wàhálà tàbí tí àwọn òbí yóò fi tún rí nǹkan dìmú tí wọn yóò sì máa ba òun lórúkọ jẹ́. Kò ya akọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kankan síbẹ̀, kò sì kọ iléèwé girama kankan. Lọ́ọ̀kan ọbẹ̀ yẹn 0000 òdo 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 ló kọ síbẹ̀. Ìtumọ̀ èyí ti ṣe pé ẹ má tú bẹ̀ yẹn wò, àlàyé wà lórí ẹ̀, ẹ fi tiyín ṣe tiyín. Níbi tí ọ̀rọ̀ náà sì ti di ìbẹ̀rù fáwọn tí wọ́n fẹ́ràn aṣíwájú rèé, tí àwọn kan sì ń sọ pé wọ́n ti tún gbé iṣẹ́ ayé tuntun lé Peter Obi pẹ̀lú Àtíkù lọ́wọ́, nítorí wọn yóò tún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí lákọ̀tún ni. Ìdí ni pé òfin ìdìbò kò béèrè ìwé ẹ̀rí yunifásitì, ohun tí òfin béèrè ni ìwé ẹ̀rí oníwèé 10 pé dandan ni kí ẹnikẹ́ni tó bá fẹ́ du ipò òṣèlú kankan sáti ní ìwé ẹ̀rí oníwèé 10. Bí ìyẹn bá sì ti wà, kò sí wàhálà kankan.
àwọn òbí lè torí ìyẹn bẹ̀rẹ̀ sí yàgbẹ́ ọ̀rìn báyìí kí wọ́n ní kí ààrẹ mú ìwé ẹ̀rí oníwèé mẹ́wàá ẹ̀ jáde pé ìyẹn ni wọ́n ń fẹ́ rí. àti pẹ̀lú wọ́n lè ní Tinubu ti kọ àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama tó lọ sínú àwọn fọ́ọ̀mù kan tó ti kó fún Inec nígbà kan rí. pàápàá èyí tó fi du ipò gómìnà ìpínlẹ̀ Èkó àti èyí tó fi lọ sílé ìgbìmọ̀ asòfin àgbà níjọ́sí. bẹ́ẹ̀ ni wọn kò ní béèrè ọ̀rọ̀ náà lábẹ́lé, kóòtù ni wọn yóò tún gbà lọ, ọ̀rọ̀ náà yóò sì tún di ariwo. bẹ́ẹ̀ ni Àtíkù ò tí ì kúrò nílé ẹjọ́ ní tirẹ̀. ìdí ni pé ní gbogbo 2022 sí 2023 níṣẹ́ lọkùnrin náà ń yọ wọn lẹ́nu ní Amẹ́ríkà. ó sàní kí ilé ẹjọ́ gíga ní orílẹ̀-èdè náà pàṣẹ fún wọn ní ilé ẹ̀kọ́ gíga Chicago State University tí Tinubu lọ pé kí wọ́n kó gbogbo àwọn ìwé tí Tinubu fi wọ yunifásitì wọn àti èyí tó fi jáde níbẹ̀ síta pẹ̀lú orúkọ tó lò. ní 20 oṣù kẹsàn-án 2023 adájọ́ Jeffrey Gilbert ní kí yunifásitì Chicago yìí kó Sabukeeti àti gbogbo ìwé Tinubu jáde sí gbangba. nígbà tó sì tún di ọjọ́ kìíní oṣù kẹwàá 2023 adájọ́ Nancy Maldonado dá ẹjọ́ tí Tinubu pinnu pé kí wọ́n má kó Sabukeeti òun síta. àmọ́ nígbà tí wọ́n kó Sabukeeti náà síta fún Àtíkù torí òun ló ń pe gbogbo ẹjọ́ yìí o, ó ní àwọn kinní kan wà níbẹ̀ tí kò dáa, ṣé túlétúlé yóò kúkú tọwọ́ bòkú lójú gbẹ̀yìn náà ni. àmọ́ kò tí ì yanjú ọ̀rọ̀ náà tó fi sáré wá gbé e fún wọn nílé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa nítorí ẹjọ́ ọ̀hún lọ lọ́wọ́, ìyẹn ní Supreme Court. ó ní kí wọ́n fi ìyẹn yọ Tinubu kúrò nípò. àmọ́ àwọn yẹn da ẹjọ́ ẹ̀nù lọ́jọ́ 26 oṣù kẹwàá 2023 ni. wọ́n ní àwọn ò lè tẹ̀lé ìwé tó kó wá láti Amẹ́ríkà nítorí ìwé náà kò fi hàn pé Tinubu yí ìwé níbì kankan. ní Àtíkù bá bẹ̀rẹ̀ sí fẹsẹ̀ wá lẹ̀kùàkùà inú ọ̀rọ̀ náà bíi kì í ṣe kékeré. àmọ́ ọ̀kẹ́rẹ́ ti gorí ìrókò ojú ọdẹ ti dá, bí tàkùn ò bá sì járe ọwọ́ ò ní bọ̀kẹ́rẹ́ lórí igi. ẹjọ́ èyí náà sì wà ní Amẹ́ríkà níbẹ̀ tí Àtíkù ń bá Tinubu fà pé Sabukeeti tó wà lọ́wọ́ ààrẹ òun lè ṣépè sí pé ayédèrú ni. ìyẹn ló ṣe jẹ́ pé pẹ̀lú èyí tí Inec wá gbé jáde yìí kò yàtọ̀ sí bí ẹni tó sọ eegun ẹran ńlá sí àárín ọ̀pọ̀lọpọ̀ ajá, wọn yóò jà ṣe ara wọn léṣe ni o. ohun tí Àtíkù pẹ̀lú Òbí ti ń retí fún ọjọ́ pípẹ́ rèé. wọ́n fẹ́ mọ ohun tí Tinubu yóò kọ sínú ìwé tó fẹ́ fi díje du ipò ààrẹ. wọ́n fẹ́ wo ohun tí yóò kọ síbẹ̀ kí àwọn lè bá ibẹ̀ mu. àmọ́ àwọn ọmọlẹ́yìn Tinubu ti ní kò sí gìrì o pé kí Tinubu tó kọ àwọn ohun tó kọ yìí ó ti ro ti àwọn Àtíkù mọ́ o, torí ẹni tí ò bá ní jẹ́ kéèyàn jẹun kó yó olúwa ẹ̀ yóò ti kọ tiẹ̀ mọ́kà ní o. àwọn yìí ní ọ̀pọ̀ àwọn ẹjọ́ yìí ni àwọn Àtíkù ti pè tẹ́lẹ̀. àwọn ọ̀nà tí wọ́n ti gbà níjọ́sí tó jẹ́ akùdé ni wọ́n padà já sí ni. bó bá sì ṣe pé ọ̀nà náà ni wọ́n tún fẹ́ tọ̀ báyìí wọn yóò tún padà síbi tí wọ́n ti lọ lọ́jọ́sí náà ni. nítorí gbogbo ẹjọ́ yìí ni wọ́n ti dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. ẹjọ́ tó sì ti wà nílẹ̀ tẹ́lẹ̀ làwọn adájọ́ tuntun yóò gùn lé lórí fi dá ẹjọ́ náà padà lọ́jọ́kọ́jọ́ nígbà tó jẹ́ ẹjọ́ kan náà ni. ju gbogbo ẹ̀ lọ àwọn ọmọlẹ́yìn Tinubu ti fọkàn àwọn tí wọ́n ń jáyà lórí ọ̀rọ̀ náà balẹ̀ pé àṣírí ẹ̀kọ́ ò ní tú lójú ewé o, àṣírí ológìnní kì í tú, bó bá fẹ́ tú yóò fi yẹ̀pẹ̀ bò ni, pé bó bá ku ọwọ́ kan àdán yóò fi rọgi. kò sí ohun tí Peter Obi pẹ̀lú Àtíkù Abubakar yóò ṣe, torí oyún yòówù tẹ́wùrẹ́ bá ní lágbẹ̀dẹ àtẹ́gùn náà ni yóò fi fẹ́ jáde. àfi ká máa wòye ibi tí ọ̀rọ̀ náà yóò já sí tó bá bẹ̀rẹ̀ o. Ọláyíwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ fọ́ọ̀mù àwọn Inec tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé jáde yìí wò, tó sì ń ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. a kú ìsinmi òpin ọ̀sẹ̀ yìí o.